Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa subscribe comment share like ẹ máa wò ó lóní Bembeyeke. ṣé ẹ ti láǹfààní láti gbọ́ wípé àwọn àgbààgbà àtàwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú APC lápá àríwá lọ ṣèpàdé? ẹ tí gbọ́ ọ̀dà ṣé ẹ ti gbọ́ wípé ààrẹ Muhammadu Buhari fúnra lára ẹ̀ ó sọ wípé òun fẹ́ẹ́ fa ọmọ oyè kalẹ̀ eléyìí tí yóò lè pọ̀ sórí àpèrè tòun nígbà tó ń bá kò lórí àga ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí? ẹ tí gbọ́ àbí ẹ tún máa bá mi bọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ pé Ìbíkúnlé Amósùn tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ògùn, wọ́n ní àwọn tó jẹ́ àáfàá kan ti bẹ̀rẹ̀ sí lọ ṣe ètò àdúrà, wọ́n ló kó wọn jọ láti ṣàdúrà pé káàrẹ Buhari mọ òun. ọ̀dà ìyẹn gbọ́ tìta ó jókòó lórí ọ̀rọ̀ òṣèlú, mo ṣe ń bọ̀ lórí ẹ o. ẹ gbọ́ ná, ṣé ìwọ ti ṣàkíyèsí rí láwọn ojú ọ̀nà orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá tá a bá ń bọ̀ lápá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó ń ṣe ilẹ̀ Yorùbá, ṣé o ti rí láwọn àsìkò kan tí wàá dédé rí bóyá àwọn ọkọ̀ ńlá tí wọ́n á kó ọ̀kadà sínú ẹ̀, táwọn ọ̀kadà yẹn á pọ̀ nínú ẹ̀, wọ́n wá máa kó wọn kọjá. tó bá tún ṣe o tún lè rí ọkọ̀ ńlá míì náà lẹ́yìn wọn tí yóò tún máa kó àwọn èèyàn kan sínú ẹ̀ tí wọ́n á kàn kó gbogbo wọn lérí ara wọn bẹ̀. ṣé o ti rí? tó o bá ti rí ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún ẹ yìí ó máa yé ẹ ní dédé àsìkò yìí. ẹ kú kalẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke sì làwọn kan pè mí lónìí ẹ tó gbọ́ lóní Bembeyeke. ẹ mọ bí a ṣe máa ń gbé jáde lórí ètò níkànnì Bembeyeke. wá subscribe bó ṣe wò mí, mọ̀ pé ò ń gbádùn ẹ̀, subscribe sí lójú YouTube ẹ ó dẹ̀ lè tẹ Bembeyeke TV. Bembeyeke TV tó bá ti tẹ̀ sí lọ́wọ́ kan á gbé jáde. subscribe náà ti tẹ notification bell yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe. tó bá ti tẹ all, ìyẹn ni pé gbogbo àwọn ètò wa tá à ń mú jáde ó fẹ́ máa mọ̀ tá a bá ti gbé jáde kó o lè láǹfààní àti wò ó, nítorí wípé àwa yìí lòmọ́ níkànnì yìí. ìyẹn bẹ́ẹ̀ like ẹ̀ comment, sórí mo fẹ́ comment ẹ lórí àwọn iṣẹ́ wọ̀nyí nítorí pé èrò ẹ tó o kọ síbẹ̀ yẹn ó ní àǹfààní tó máa ṣe. kò mọ síbẹ̀ nìkan, pé fáwọn ẹlòmíì ìyẹn ṣíà ẹ̀fẹ́ lòmíì jẹ́ kẹ́lòmíì náà mọ̀ pé àwọn nǹkan kan wà tó yẹ kájọ mọ̀. ọ̀pọ̀ nǹkan míì lọ́pọ̀lọpọ̀ ò mọ̀, àìdẹ̀mọ̀ kò jẹ́ kí wọ́n lè mọ̀. tèmi ni tiẹ̀ ní tòótọ́. ìpínlẹ̀ Èkó wọ́n gbófin kan kalẹ̀ lọ́sẹ̀ tó kọjá lábẹ́ gómìnà wọn níbẹ̀ Babájídé Sanwó-Olú. ó wí pé ìṣekúpani tó ń wáyé nípínlẹ̀ Èkó ti tó, ìwà ọ̀daràn tó ń wáyé nípínlẹ̀ Èkó ó ló ti tó. ó ní àwọn ọlọ́kadà kan máa ń fi ọ̀kadà bojú láti ṣọṣẹ́ ṣòro wùwàkà lejú pa. wá gbọ́ mi dáadáa, gbogbo nǹkan wọ̀nyí tó ń wáyé nípínlẹ̀ Èkó àti ti ẹnìkan tó jẹ́ ti ẹnjìníà tẹ́ bá máa ń bá ròyìn lọ ẹ ti mọ̀ tí mò ń sọ, eléyìí tí wọ́n ṣekú pa. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ náà nígbà tó ṣẹlẹ̀ tán tí wọ́n sì ní ọwọ́ tẹ àwọn kan lára àwọn tó jẹ́ pé wọ́n wà nídìí ẹ̀, ìjọba ìpínlẹ̀ Èkó wá ní láwọn agbègbè kan o bẹ̀rẹ̀ láti òní tí í ṣe ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2022 òun ò fẹ́ láti máa rí ọ̀kadà mọ́ láwọn ìjọba ìbílẹ̀ 6 kan àti àwọn ẹkùn ìdàgbàsókè wọn. lára àwọn bíi tó sọ ó ní Lagos Island, Lagos Mainland, Àpápá, Ìkẹjà, Etí Ọ̀sà àtàwọn ẹkùn ìdàgbàsókè wọn. ó ní ẹgbọ́ o òun ò fẹ́ rí ọ̀kadà mọ́, ẹni bá lọ́kadà kò gbọ́dọ̀ ló mọ́ níbẹ̀. wọ́n yá fi ẹ̀ fáwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ kìkìdá àwọn bóyá fi ń ṣe dispatch rider. ẹ ti mọ̀ wọ́n, àwọn dispatch riders yẹn bóyá wọ́n lọ fi ń kó ọjà tó máa ń di nǹkan sẹ́yìn, àwọn yẹn nìkan ló fààyè lẹ̀ fún àtàwọn kan
ṣùgbọ́n pé a fi ń ṣọ̀kadà a fi ń ṣiṣẹ́ a fi ń ṣe gbá a fi ń ṣàwo ó ní irọ́ odò ó dì nípínlẹ̀ Èkó. Ẹ gbọ́ mi, ṣé ti gbàgbé pé ìgbà kan ti wà tí gómìnà ìpínlẹ̀ Èkó fún rẹ̀ tó ti kọ́kọ́ ní òun ti fòfin dè wípé kò sí ní tó jọ ṣó gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfin de ọ̀kadà àgbà náà ni kí ló wá dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ báànù ẹ̀ láwọn ìgbà kan sẹ́yìn tó ti báànù ọ̀kadà láwọn ìgbà kan sẹ́yìn ló tún wá padà tún báànù ọ̀kadà. Mo ṣe ń bọ̀ lápá abẹ yẹn ó ní tí mo fẹ́ fàyọ o lápá abẹ. Ẹ wo fídíò kan náà, fídíò tẹ́ máa wò yìí ìyẹn ní tiẹ̀ ó máa sọ làbárè á sọ làbárè fún yín nípa ìkéde tíjọba ìpínlẹ̀ Èkó tó ṣe ṣáájú òní ṣáájú ọjọ́ kìíní oṣù kẹfà tó sọ pé ìgbésẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látàsìkò yìí lọ. Àwọn ọlọ́kadà wọn ò gbọ́dọ̀ tún ṣiṣẹ́ mọ́ o nípínlẹ̀ Èkó láwọn agbègbè tọ́rọ̀ kàn. Lẹ́ẹ̀kan sí ẹjẹ́ tó sọ fún yín àwọn agbègbè bíi Lagos Island, Lagos Mainland, Àpápá, Ìkẹjà, Etí Ọ̀sà àti bẹ́ẹ̀ àtàwọn ẹkùn ìdàgbàsókè wọn. Ibi mo wá ń lọ rèé, gómìnà ìpínlẹ̀ Èkó àtàwọn gómìnà míì lápá ilẹ̀ Yorùbá wa ń bí mo ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn á ṣòfin òfin tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe tí ò wá ní padà múlẹ̀. Ẹ gbọ́ mi dáadáa, tí n bá sọ nǹkan fún yín mo wádìí ni o, mo sì ṣe àwọn ìwádìí mi tó kúnná. Mo lákìyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pera wọn ní àwọn olóṣèlú àwọn gómìnà tẹ́ lẹ́nu lọ́rọ̀ ẹ láṣẹ lẹ́nu ẹ lágbára lọ́wọ́ tẹ́ wàá pàṣẹ ṣùgbọ́n tí ò ní padà múlẹ̀. Ìbẹ̀rẹ̀ rẹ̀ la ṣì ń rí i, ṣé ó máa padà fìdí múlẹ̀? Ìbéèrè ńlá. Ṣé ó máa padà fìdí múlẹ̀? Ìbéèrè ńlá. Kí n tó lọ síbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ṣó máa fìdí múlẹ̀ àbí ò fìdí múlẹ̀, mo mú ọ̀rọ̀ kan wá ní ìṣáájú nígbà tí mo bẹ̀rẹ̀ ètò wípé àwọn ọlọ́kadà kan máa ń wọlé wá wọ́n á kó wọn wá. Ìbéèrè kan yẹ kó ti sọ sí yín lọ́kàn nígbà tí mo sọ̀rọ̀ yẹn pé àwọn apá abo ni wọ́n ti ń kó wọn bọ̀. Àwọn apá abo làwọn ọlọ́kadà yẹn gan ni wọ́n ti ń kó wọn bọ̀ nínú ọkọ̀. Ta ló ni àwọn ọ̀kadà wọ̀nyẹn? Torí kìí ṣe ọkọ̀, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kìí ṣe mẹ́rin, kìí ṣe mẹ́wàá, kìí ṣe 20 lẹ máa rí nínú àwọn ọkọ̀ gígùn ńlá yẹn. Ibo náà ti ń kó bọ̀? Ibo náà ti ń kó bọ̀? Ìyẹn ìkíní. Àwọn wo gan-an ló rà á fún wọn? Tàbí ká sọ pé àwọn wo gan-an ló ní? Àwọn wo gan-an ló lọ̀kadà yẹn? Ibi tó ti kó kúrò àti ibi tí wọ́n ń kó lọ, kí ni mission? Kí lẹ rò pé wọ́n ní lọ́kàn tí wọ́n fi ń ṣèyí? Ẹ jẹ́ ká farabalẹ̀ báyìí. Wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n, wọ́n lò láti dálẹ̀ fẹ̀. Ǹjẹ́ lẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí tó bá ti kó wọn dé gbàrà bó ṣe ń padà lọ́nà òbéèrè mi ìṣáájú o wípé ta ló ń kó fún wọn? Ẹ mọ̀ ta ló lò àwọn ọ̀kadà wọ̀nyẹn? Ẹ mọ̀ ibo sì ni wọ́n ti ń kó bọ̀? Ẹ ó mọ̀. Ibi ọ̀rọ̀ ń lọ gangan rèé.
àwọn ọ̀kadà yẹn tí wọ́n bá kó dé àtàwọn tí wọ́n kó sínú àwọn ọkọ̀ míì tó jẹ́ tán rù wọ́n lérí ara bí ẹrù kinní kan wọ́n máa kó wọn dé wọ́n á bẹ̀rẹ̀ sí já wọn lẹ̀ wọ́n máa gbé ọ̀kadà kọ̀ọ̀kan fẹ́ni kọ̀ọ̀kan ibi tó ò ti nílé tó ò ti lọ́nà tó ò mọ̀yàn sí tán fún lọ́kadà ó yá máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ ẹ wá sọ fún mi wọ́n bẹ̀rẹ̀ sí wá ṣiṣẹ́ ọ̀kadà láti lè máa fi jẹun máa fi sustain láti máa fi gbé ìgbé ayé wọn ná kébi mọ́ bàa lù wọ́n pa àkọ́kọ́ ni pé ẹni tẹ́bi ń pa ẹ̀dá kan ibo ló ti fẹ́ rówó ọ̀kadà àkọ́kọ́ ìyẹn túmọ̀ sí pé àwọn kan bó tún padà síbèrè ẹ̀kan ni o àwọn kan ló fún wọn lọ́kadà ọ̀hún wọ́n wá ń kó wá sáwọn ìpínlẹ̀ tó ń bẹ lápá gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n ń pè nílẹ̀ Yorùbá tàbí tá a bá sọ pé gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí gun ọ̀kadà yẹn ẹ rí bóyá wọ́n ti ṣàkíyèsí rí tó bá kàn dá ọlọ́kadà kan dúró àwọn ará bí wọn gbèdè ẹ ti mọ̀ wọ́n ní àwọn Haúsá Fúlàní ẹ jẹ́ sọ fún wọn pé yá mo ń lọ ibi báyìí ẹ kà dárúkọ ibì kan fún un a ní òun ò mọ bẹ̀ a ní ṣe mọ bẹ̀ a ní ẹ jókòó ẹ bá wa kó jẹ́ pé ibẹ̀ kó jẹ́ pé 1,000 naira ló yẹ kó gbé ibẹ̀ fún àpẹẹrẹ ẹ mọ̀ pé kò mọ bẹ̀ tẹ́ ẹ bá wá sọ fún pé 50 naira pé kódà kẹ́ sọ pé 100 naira tàbí 50 naira a ní ẹja lọ ni a sì gbà lọ́wọ́ yín ó yẹ kẹ́ ẹ ti béèrè ìbéèrè kan lọ́wọ́ ara yín láti àwọn àsìkò yẹn wípé báwo ló ṣe pé àkọ́kọ́ wọ́n ń gbìyànjú láti lò wọ́n ń pe kinní kan ní spy ìfimúfilẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí mọ̀lú kódà wọ́n á wá mọ̀lú ju ìwọ fúnra lára rẹ tó jọ́mọ onílùú ẹ wá gbọ́ àwọn ìpele àwọn kankan sì wà ṣe rí àwọn tó ẹ ṣe ń sọ kinní kan fún yín ẹ wo Osama bin Laden kó tó di pọ́wọ́ bá ó ti ń ṣe àwọn àsámẹ́ǹtì ẹ̀ kalẹ̀ ọjọ́ ti pẹ́ kó tó ṣe àkọlù tó ṣe sí World Trade Center tó ṣe sáwọn ilé gogoro tí ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó fi já àwọn ọkọ̀ ojú òfurufú gbà débi wípé àwọn tó ṣàmúlò àwọn tó lò gangan tèmi ti ní tòótọ́ wọn ò rírí wọn ò fojú kàn án rí wọ́n dẹ̀ ń bá a ṣiṣẹ́ pọ̀ láti gbé ìṣe agbésùnmọ̀mí wọn. Abẹ́ ti gbàgbé ni mo ṣì ń bọ̀ lórí ìtàn yẹn lọ́jọ́ míì mo máa ń sọ kíní kan pé bá a bá fẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóṣù kẹjọ ọdún 2021 lórílẹ̀‐èdè Afghanistan kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó yẹ ká ṣe àwọn nǹkan kankan ó yẹ ká ṣàmúlò àwọn nǹkan kankan mo ṣì ń bọ̀ lápá rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ míì ni ibi ọ̀rọ̀ wá dé dúró leléyìí tèmi tí ń lòótọ́ wọ́n wọlé dé tán po a sì wá lajú sílẹ̀ àwọn wo ló ń kó fún wọn. mẹ́bí àwọn tó ní bọ̀jọ̀bọ̀jọ̀ lápá ni tán lè dáṣà mọ́ fíọ̀fíọ̀ torí béèyàn kan ọ̀bà ní bọ̀jọ̀bọ̀jọ̀ lápá òní ra gbogbo àwọn nǹkan wọ̀nyẹn jọ kó yá ẹgbà ẹ wá mọ ìpinnu ọjọ́ iwájú tí wọ́n ní ni fúnra yìí ìdí nìyẹn tó fi jẹ́ pé ó yẹ kí á ṣàmúlò àwọn nǹkan tó yẹ ká ṣàmúlò ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú nílẹ̀ yìí nílẹ̀ Yorùbá yìí mo béèrè àwọn ìbéèrè kan ní ìṣáájú pé ṣe gbọ́ ìpàdé kan táwọn àgbààgbà gómìnà ẹgbẹ́ òṣèlú APC kan ṣe lápá àríwá ní tí ó wà lọ́kàn tàwọn ni wípé àní káwọn ṣáà ti dépò ẹnìkan sọ̀rọ̀ kan lára àwọn gómìnà lápá gúúsù ilẹ̀ Nàìjíríà wípé òun ò wọlé kán gbọ́ ìyẹn létò òdìbò abẹ́nú tán ṣe nu PDP ni o oníṣùgbọ́n Àtìkù ló wọlé tó ń wá látàpá àríwá ó wípé ìyà táwọn gómìnà gúúsù ilẹ̀ Nàìjíríà tán máa jẹ lọ́jọ́ iwájú ó lòun lọ lọ́ọ̀ọ́kàn yìí ṣáfẹ́ ló parọ́ ni
wọ́n ní òye làgbà wò ó, a sì fọ́ lójú, a rí bí ipò àwọn nǹkan bó ṣe ń lọ, a rí bí ipò àwọn nǹkan bó ṣe ń lọ. Ààrẹ Buhari gbé pàdé kan kalẹ̀ lánàá kó tó lọ sí Spain. Nínú ìpàdé tó ṣe, ó pe àwọn gómìnà àwọn governors nínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní ẹ wá ń bí, ẹ jẹ́ a jọ jókòó kájọ ṣàsọyépọ̀ ọ̀rọ̀. Òun ní tòun o, ẹ gbọ́, òun ní ẹni tó wù òun délẹ̀délẹ̀ pé kó wà ní ipò nígbà tóun bá ń yẹ̀bá kúò lórí ipò àlééfà tòun. Ó sọ̀rọ̀ náà nígbà tó sọ̀rọ̀ yìí wípé òun ní ẹni tó wù òun dọ́kàn. Tèmi ni tẹ́ ń tòótọ́, àwọn gómìnà ó ní òun fẹ́ àtìlẹ́yìn wọn lórí ẹni náà. Táwa lẹni náà? Ta lẹni táàrẹ Buhari ń fẹ́? Ta lẹni tó fẹ́ gbé síbẹ̀? Ta lẹni tó fẹ́ kó wà nípò yẹn nígbà tó ń bá yẹ̀bá kúrò nípò ààrẹ lórílẹ̀‐èdè yìí? Mò ń bọ̀. Ṣé bí gbogbo yín lẹ ti rí fídíò kan tó jẹyọ tó ń lọ káàkiri ojú òpó ayélujára 30 seconds ni wọ́n fi display ẹ̀. Táwọn àáfàá kan wà tí wọ́n ní Ìbíkúnlé Amósùn o tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Ògùn, ó pè wọ́n pé ó yá pósítà mi rèé, ẹ bẹ̀rẹ̀ sí ṣàdúrà sí i kó lè jẹ́ pé òun gangan lààrẹ Muhammadu Buhari ó mọ̀. Wọ́n wí pé torí káàrẹ Buhari lè mú ni ló ṣe ń ṣèyí. Àwọn kan ní nínú ìròyìn kan tó jáde lówùúrọ̀ òní, olùrànlọ́wọ́ kan sí ààrẹ Buhari kò dárúkọ ẹ̀fọ́ oníròyìn o, ó sọ wípé ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ni àwọn wò pé ó dàbí tí ààrẹ Buhari tó fẹ́ fà sílẹ̀ ṣáájú ètò ìdìbò abẹ́nú tẹgbẹ́ òṣèlú APC ìyẹn fúnpò ààrẹ. Tinubu náà bẹ́ẹ̀ táwọn kan tún wò pé àwọn èèyàn sì ti ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ jáde wípé ó ní géèmù kan, ó ní calculation kan tí wọ́n fẹ́ play. Mi ò ní tì lọ bí calculation àbí tí náà gbogbo ẹ̀ géèmù lónìí, ọ̀rọ̀ ọjọ́ míì ni. Ṣùgbọ́n ẹjẹ́ á máa wò lọ bí eléyìí. Nígbà táàrẹ bá sọ bẹ́ẹ̀, èmi ò gbọ́ rí o lórílẹ̀‐èdè àgbáyé tí ààrẹ kan mi ò tí ì rí rí. Lẹ́yìn bá sì ti rí rí, ẹ lè fún mi lápẹẹrẹ. Èmi ò tí ì rí nínú ìwádìí tèmi pé ààrẹ kan ó wá ní òun lẹ́nìkan tóun fẹ́ fà sílẹ̀. Nǹkan kan ṣoṣo tí mo rí rí lórílẹ̀‐èdè míì, nǹkan ẹyọ kan ṣoṣo tí mo rí lórílẹ̀‐èdè míì ni wípé ààrẹ kan ó lè padà faramọ́, ó máa padà tí kò lè á faramọ́ ẹni tí àwọn ẹgbẹ́ òṣèlú ẹ̀ bá fà sílẹ̀ ní. Nítorí ṣe pé party system ni wọ́n fi ń ṣòṣèlú. O ò lè wá ní pátì míì ló fẹ́ ṣàtìlẹ́yìn fún ohun tí gbogbo á mọ̀ ni. Ìwọ mo gan ni kéèyàn wà ní pátì A kán gbọ́ mo yè sílẹ̀ ní pátì A kò sì jẹ́ ààrẹ, kò jáde tó ṣùwà lórí àlééfà tó fẹ́ yẹ̀bá, kò wá ní ti pátì B ló fẹ́ gbé. Ṣùgbọ́n ìwọ ló wá ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé ìwọ ló wá ṣẹ̀ṣẹ̀ ń sọ wípé o fẹ́ fààyàn sílẹ̀. Ṣé bí Yorùbá ní ibi gẹrẹjẹ là bá gbà? Kò pẹ́ tó sọ̀rọ̀ tán, àwọn gómìnà lápá àríwá lọ jókòó, wọ́n ṣèpàdé wípé káwọn tún gbé èèyàn wá látàpá àríwá. Ẹ kúkú rí ẹgbẹ́ òṣèlú kejì ìyẹn ti People's Democratic Party PDP apá àríwá lọmọ oyè wọn ti wá, eléyìí ti ṣe Àtíkù Abubakar. Bó tiẹ̀ jẹ́ pé àwọn kan ti sọ wípé ń ṣe ni kí Àtíkù Abubakar o kí ilé ẹjọ́, wọ́n ti gbọ́dọ̀ ẹ̀ lọ ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ disqualify ẹ̀ nítorí pé wọ́n ló tún ní àǹfààní oníwèé gbèlú sórílẹ̀-èdè míì. Nǹkan kan náà ọ̀hún náà tún ṣe fún Tinubu, ìyẹn Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ rí ibi abọ́rọ̀dé ìmọ̀gbọ́n yóò ti mọ iye gbogbo ẹ̀yin olóye onílàákàyè nígboro ayé. Ẹ̀yin náà ti máa fojú inú yàwòrán ẹ̀ wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ síran Yorùbá. Ṣé kìí ṣe pé
bí wọn ó ṣe rí Yorùbá lẹ́pa rèé. Èmi ò tí ì sọ bẹ́ẹ̀ o, ẹ wá fẹ́ gbọ́, mo fẹ́ sọ nǹkan kan sìn, mi ò sì tí ì sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ tó bá fòye wo ni. Ṣẹ́yìn ò máa wò pé ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n ò fẹ́ lo Yorùbá kan láti ṣe ẹgẹrẹmìtì, lo Haúsá kan láti jẹ́ igbákejì ẹ̀, ní kòpẹ́kòpẹ́ wọ́n sì gbọ́n yẹn dànù. Kí ọ̀rọ̀ yìí ó lè má nítumọ̀ lójú yín, ṣùgbọ́n ọ̀rọ̀ tó kì í ni. Ẹ wàá máa sáré jàǹgàlà jòǹgóló jàǹgàlà jòǹgóló tẹ̀lé lẹ́yìn wípé ọmọ wa ni, ṣùgbọ́n gbẹ̀yìngbẹ̀yìn wọn ò bá rí ilẹ̀ pa. Fídíò kan wà, ẹ wo fídíò kan tó ní í ṣe pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu lásìkò tí wọ́n ṣe screening fún screening tí wọ́n ń ṣe lọ́wọ́, àyẹ̀wò fún àwọn tí ó ṣe tí ó kópa nínú ètò ìdìbò abẹ́nú wọn primary nínú APC. Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó ń sọ. Let's come from that. Yes, you was short for. If you treat, there are three highways in potential development of a nation. If you have gas assets, submarine gas line, or submarine vessels that will pass the danger, your transmission. Electricity transmission is an highway. That's what the problem we still have. And you remember that I brought Aaron to the country. Yes. Electricity. Okay. Aaron, telecommunication that is nonsense in Nigeria today. I brought Econet. Econet is now Airtel. Yes. I've helped them to flip on the 5G now. The auction that they have, we started it. Nigeria is rich. Let's talk about that. They're just thinking and doing. And the essence of our livelihood must be placed on long-term, medium-term, short-term values. So each values for us. And if you bring commodity exchange, establish it, and it was the first topic of my birthday colloquium when we started this APC. I brought people to make presentation to the federal government. Secondary, primary, seeding. Ṣé bí gbogbo oríṣiríṣi àwọn nǹkan là ń gbọ́? Àwọn náà ní bàbá Tinubu o, kò ní sabuké, kò ṣe gbá, kò ṣàwo. Ṣé lóòótọ́ ló ní sabuké? Ṣé lóòótọ́ ni ò ní sabuké? Èèkàn kan náà ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ kan lánàá. Ìròyìn fègbè. Ó wí pé ṣé ẹ fẹ́ gbọ́? Ó gbé ààrẹ, ó sọ pé ó kégbe jáde, ó gbé Tinubu lọ sí court. Ó kọ petition kan jáde wípé Tinubu tó ń wòye ká má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè Nàìjíríà tí APC ti jáwé olúborí, ṣùgbọ́n tó jẹ́ pé ń gbòòyà àwọn padà yí àga, wọ́n yí àga mẹ́ni tó wà nípò yẹn nídìí nítorí wípé kí ni wọ́n á gbé fún ẹgbẹ́ òṣèlú kejì, ilé tó ṣe pò kejì nínú ètò ìdìbò yẹn nítorí pé kò ní sàbùké. Tí ó ní sàbùké, ẹ farabalẹ̀ lójú amóhùnmáwòrán wa, máa fi kinní kan hàn yín. Tí ó ní sàbùké àbí ò ní sàbùké? Ìgbà tó fẹ́ díje sípò gómìnà ń jọ́sí, kí ló lò? Ṣé sàbùké ni àbí kì í ṣe sàbùké? Ìyẹn certificate. Àwọn bo ló ti kẹ́kọ̀ọ́? Kí ni tó wà níbẹ̀? Ẹ wò ó lójú amóhùnmáwòrán wa níkànnì yìí, Pembeyeke TV rèé.
kẹ́ tó di pé màá fi hàn yín kó tó di pé ẹ láǹfààní láti wò ó ẹ kọ́kọ́ gbìyànjú láti subscribe sí Bembeyeke TV ní YouTube yín Bembeyeke TV ẹ subscribe tán ẹ wo notification bell yẹn ẹ tẹ̀ ẹ́ bí ẹ bá ti tẹ̀ ẹ́ tán ẹ tẹ all ìyẹn ni pé lóòrèkóòrè tá a bá ti gbé tó wá jáde kó jẹ́ kẹ́ ẹ mọ̀ kò wá mọ síbẹ̀ nìkan ẹ tún bọ́ sójú òpó ẹ like ẹ comment ẹ dẹ̀ share ẹ fẹ́lòmíì ẹ share ẹ fẹ́lòmíì ẹ yẹ káwọn náà mọ tẹ́yìn náà tẹ́ ń wò tẹ́ dẹ̀ ń gbádùn níkànnì yìí Bembeyeke TV ni ó yà láàárọ̀ ọ̀tọ̀ ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títà ó jókòó ẹ farabalẹ̀ máa wò bẹ́ẹ̀ yẹn ìgbà tó fẹ́ ṣe gómìnà níjọ́ kìíní àná ó lọ ṣe àfidáfìtì kan ó lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yẹn àfidáfìtì tẹ́ ń wò yẹn ó lẹ̀ ń wò tó sọ pé ìgbà kan ti wà tó jẹ́ pé òun ti sá lọ fẹ́mi òun lọ exile lọ fún exile ó ní láàrin àwọn ọdún kan ẹ̀ ń wò ṣe bẹ́ẹ̀ rí ó ní nígbà tó wá ṣe yìí tó ń lọ òun wá padà dé ó nígbà tó wá padà dé ìyẹn nígbà tó fẹ́ ṣe gómìnà ní o nípínlẹ̀ Èkó wọ́n lò rí pé àwọn èèyàn kan tí ò nífẹ̀ẹ́ òun wọ́n ti jí credentials ń lọ àwọn certificate wọ́n ti jí lọ ó wá bẹ̀rẹ̀ sí gbé jáde nípele ìpele àwọn ibi tó ọgbọ́n ti kàwé rí lókè òkun ti gbáka owó fẹ́ kó bá bá sàásùn gbogbo ẹ̀ lẹ́ ń wò yìí ẹ farabalẹ̀ kẹ́ wò ẹ farabalẹ̀ kẹ́ wò ẹ kà dáadáa ẹ farabalẹ̀ kà dáadáa ṣé ẹ ti kà á ẹ máa wò ẹ tún wò kan ẹ ń wò ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò lójú amóhùnmáwòrán yẹn ẹ dẹ̀ tún máa subscribe sí Bembeyeke TV ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títà ó jókòó ṣe rí ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó lágbára jẹjọ ẹ tún wo fídíò kan tí màá fi hàn yín tó ní nǹkan ṣe pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lápá àríwá níbi ètò abẹ́nú kan eléyìí tó wáyé tí wọ́n ti ń tẹ̀ka wọ́n tún bá wọn kọ́ ni. Sakon gaya ajin albasu. kúkú rí bá ṣe ń gbé mọ́tò fún wọn ààrẹ ẹnìkan tá gbé ọkọ̀ ọ̀bọ̀pọ̀ lọ́yẹ́ fún tí aláìlọ́n ní wọ́n gbé fún wọ́n kégbe tán jubiléètì ẹ̀ táwọn oníkàkùn pariwo délígéètì ni o délígéètì ló tún láyé ń sìn wọ́n ní délígéètì ló láyé ń sìn o wọ́n ń gbé owó fún wọn dọ́là fún wọn àti rẹ́ni tó fa transformer yọ ńgbà tán dìbò fún un transformer tó gbé fún àdúgbò kan nítorí kán lè dìbò fún un àti rí ẹni tó gba ọkọ̀ lọ́wọ́ délígéètì àti rẹ́ni tó sọ pé wo dá dọ́là mi padà o
dọ́là ló tún kù tí wọ́n tún ń lò irú àwọn adarí bẹ́ẹ̀ sì lẹ́yìn ń sáré jàǹgàlà jóńgó ló tẹ̀lé kiri pé àwọn nìkan tún wá darí yín lórílẹ̀‐èdè yìí. ṣèṣe pé èèyàn fẹ́ tún farabalẹ̀ kọ lẹ́tà téèyàn rì sínú ẹ́ńfílòpù yàrá yìí láti fi pè yà wá lórílẹ̀‐èdè. ẹ máa fòye gbé ẹnu kọ́ láàfin ẹ̀wọ̀n tí wọ́n ti kọ́ lẹ́yìn wọn ní bí òjú méjì lọ ó bá ìbẹ̀rẹ̀ jẹ́ lèbo tán ó tàn ó tàn. orílẹ̀-èdè ibo la ń lọ ná kò sí ná kò sómi ipò nǹkan da gẹ́gẹ́ gbogbo ẹ̀ rí dáradára. ẹ wo fídíò yìí tó nìkan ṣe pẹ̀lú ẹnìkan dúró títí ó wo pósítà Tinubu nígbà tí ó bọ̀ sí òdìkejì pósítà yẹn àwọn bíbọ̀dù ńlá yẹn Àtíkù ló wà ńbẹ̀ ó dúró títí ó wò ó sì ń kọmi inú mo wà lẹ́gbẹ̀ẹ́ nìkan mo wo fídíò yẹn kan náà ó sì ń mirí kò sọ̀rọ̀ ó ṣùgbọ́n mo ti ń fọkàn bá n tó mirí fún kò yé mi ṣùgbọ́n n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ó tún yé mi. Gbogbo wa pátá ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo bí ipò nǹkan ṣe ń lọ ká má bàa tún ṣe àwọn àṣìṣe. Yorùbá ẹ yára yín lọ́pọlọ ẹ jẹ́ ayára wa lọ́pọlọ ẹ jẹ́ ká mọ kí ló yẹ kí èèyàn ó ṣe nírú àsìkò yìí kì í ṣe pé àsìkò yìí ni ẹnìkan tó wá máa sọ pé jàǹgàlà jóńgó ló tó máa ṣẹ́rẹ́ tẹ̀lé olóṣèlú kan tí ò sì sí àwọn nǹkan yìí dúró kó ronú ara ẹ wò láti jọ́ tí o ti wọlé ayé yìí àǹfààní mélòó ni ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ti jèrè látọ̀dọ̀ àwọn ìjọba wọ̀nyí. ká gbéyẹ̀wò àwọn bàbá wa láyé àtijọ́ máa ń ṣe kinní kan wọ́n á farabalẹ̀ tó máa fẹ́ fi ọmọ fọ́mọ tàbí fẹ́ yàwó fọ́mọ wọ́n farabalẹ̀ lọ wo ìdílé kọ̀ọ̀kan wọ́n á wò láti ìpilẹ̀ṣẹ̀ ṣe pàtàkì. Kí ló dé tó yẹ pé tí èèyàn bá fẹ́ gbaṣẹ́ wọ́n á béèrè background èèyàn wọ́n á béèrè àwọn nǹkan kankan wọ́n á fẹ́ mọ̀ púpọ̀ nípa ìgbésí ayé èèyàn láti lẹ̀. Kí ló fà á? ó ní òní jẹ́ kán sì yan wọn ní jẹ́ sí staff gbà. Gbogbo ipò nǹkan tó dé dúró yìí náà ló mú kí Sunday Igboho máa kégbe ńjọ́ kìíní àná tẹ́ ẹ bá rántí. Ibẹ̀ ńkọ́ ni a tún wọn lọ bó ṣe jẹ́ nù lásìkò yìí ẹ jẹ́ kí n máa ṣẹ́nu ró nítorí wọ̀ntìwọ̀ntì kọ́ lè yín bí òjú méjì lọ́ba ti bẹ̀rẹ̀ jẹ mèbó tán ẹ jẹ́ ká farabalẹ̀ ká máa tún ronú lé lórí. Ẹ̀yin náà fojú inú wò ó ẹ comment èrò yín níbẹ̀ yẹn ẹ comment ẹ̀ sísàlẹ̀ yẹn ẹ comment ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Bembeyeke TV lójú YouTube yín lójú òpó YouTube bẹ́ẹ̀ ṣe ń subscribe sí Bembeyeke TV ẹ máa comment ẹ like ẹ share ẹ jẹ́ káwọn míì náà mọ̀ pé ìkànnì yìí ẹ̀ ń gbádùn ẹ̀ yóò máa ju yín ṣe. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke làwọn kan ń pè mí o lónìí ẹ ti gbọ́ lónìí Bembeyeke ó tún dìgbà kan náà ká tún fi re pàdé lónìí Bembeyeke. ojúlówó ìsọfúnni ẹ máa subscribe comment share like ẹ máa wò ó lóní Bembeyeke.